Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. Lórí àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi, ìròyìn Kayegbo ni mo wá fún yín láti kàn ní jígí alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ́. Ṣáájú ẹgbọ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ọwọ́ ti tẹ ọkùnrin kan ní ìpínlẹ̀ Rivers nítorí ó fipá gba ìgbálé ọmọ iléèwé ọdún 13. Ìwọ́de wáyé ní ìpínlẹ̀ Delta látàrí agbowóde tí wọ́n fẹ̀sùn kàn pé ó gbẹ̀mí ọlọ́kadà méjì. Àwọn 5 kan ni wọ́n ti dájọ́ ikú fún ní ìpínlẹ̀ Rivers nítorí tí wọ́n gbẹ̀mí lórí ikọ̀ fìjìláńtè. Wọ́n ti mú ọkùnrin kan lórí ẹ̀sùn pé ó sá ìyá ẹni 90 ọdún pa. Àwọn ẹbí ọkùnrin onímọ̀ ẹ̀rọ kan tí ó di aláìlẹ́sẹ̀ látàrí ìbúgbàmù tó wáyé nílé iṣẹ́ rẹ̀ tí ń béèrè fún owó gbà má bínú. Ẹ jẹ́ kí adé òkè lọ́hùn fún ìpolówó ọjà. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV jígí alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòránpọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. Wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV jígí alára rédíò. A máa retí yín o. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọwọ́ ti tẹ ọkùnrin kan ní ìpínlẹ̀ Rivers nítorí ó fipá gba ìgbálé ọmọ iléèwé ọdún 11. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Rivers ti ní àwọn ti mú ọmọ ọdún 24 kan tó fipá gba ìgbálé ọmọ obìnrin akẹ́kọ̀ọ́ kan ọmọ ọdún 11 nínú ọgbà iléèwé rẹ̀ ní ìlú Port Harcourt ní ọjọ́ Ẹtì Friday. Wọ́n ní ó hùwà kò tọ́ èyí láàrin àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n ń wò ó nígbà tí ó ti ọmọbìnrin náà lulẹ̀ láti ẹ̀yìn. Ní kété tí ó ṣiṣẹ́ láabi rẹ̀ tán ni ó fọ ọgbà iléèwé náà tí ó sì sá lọ ṣùgbọ́n tí ọwọ́ àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ náà padà tẹ̀ ọ́ nígbà tí wọ́n gbé ọmọbìnrin náà lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú. Nígbà tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Grace Iringe Kókó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tí ó sì ní akẹ́kọ̀ọ́kùnrin náà ni àwọn ti mú lọ sí àkàtà wọn nígbà tí ìwádìí ń lọ lọ́wọ́. Ìwọ́de wáyé ní ìpínlẹ̀ Delta látàrí agbowóde tí wọ́n fẹ̀sùn kàn pé ó gbẹ̀mí ọlọ́kadà méjì. Òṣìṣẹ́ kan fún Delta State Government Task Force ni wọ́n ti fi ẹ̀sùn kàn pé ó gbẹ̀mí ọlọ́kadà méjì ní ìkóríta Kókà ní agbègbè Ìbùsà Àsàbà tí ó jẹ́ olú ìlú ìpínlẹ̀ náà. Àwọn ọlọ́kadà ní ọjọ́ Ajé Monday yabo òpópónà nípa fífi ẹ̀hónú wọn lórí ikú àwọn akẹgbẹ́ wọn hàn èyí tí ó wáyé ní ọjọ́ Àìkú Sunday. Ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ ní àwọn olóògbé yìí ló pàdánù ẹ̀mí wọn látàrí ìjà tó wáyé láàrin àwọn ọlọ́kadà àti àwọn òṣìṣẹ́ wọ̀nyí ní ọjọ́ Àìkú Sunday. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ó ní àwọn òṣìṣẹ́ yìí ló ya bo ibi tí àwọn ọlọ́kadà yìí wà nítorí tí wọ́n ti fòfin de ọ̀kadà ní agbègbè náà tí ó sì yọrí sí ikú ènìyàn méjì. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà DSP Bright Edafe fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tí ó sì ní àwọn tí ń ṣe ìwádìí ìṣekúpani náà. Àwọn 5 kan ni wọ́n ti dájọ́ ikú fún ní ìpínlẹ̀ Rivers nítorí tí wọ́n gbẹ̀mí olórí ikọ̀ fìjìláńtè. Ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Rivers tó kalẹ̀ sílùú Port Harcourt ní ọjọ́ Ajé Monday
ti ní kí wọ́n lọ yẹgi fún àwọn márùn kan lórí pé wọ́n gbẹ̀mí Umuzureke Alex tí ó jẹ́ olórí fún ikọ̀ vigilante Onega Security Peace and Advisory Committee OSPA ní agbègbè Omudioga níjọba ìbílẹ̀ Emuha ní ìpínlẹ̀ náà. Ilé-ẹjọ́ náà ní àwọn ọ̀daràn náà ní kí wọ́n yẹgi fún tàbí kí wọ́n gún wọn ní abẹ́rẹ́ ikú títí di ìgbà tí ẹ̀mí yóò fi bọ́ lára wọn. Àwọn ọ̀daràn náà ní Okechukwu Orji láti agbègbè Atali ní Obio Akpọ, Igwe Promise Iheya Igwe, Morrison Igwe láti Omudioga níjọba ìbílẹ̀ Emuha àti Goodness Monday láti Akwa Ibom. Wọ́n ti mú ọkùnrin kan lórí ẹ̀sùn pé ó ṣàìyá ẹni 90 ọdún pa. Àfúrásì kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Nkeruwen Epo ni ó ti wà ní agodo àwọn ọlọ́pàá lórí ẹ̀sùn pé ó ṣàìyá àgbà rẹ̀ Martina Apampa ní abúlé Udo níjọba ìbílẹ̀ Essen Udim ní ìpínlẹ̀ Akwa Ibom. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní ọjọ́ 25 oṣù kejì ọdún yìí ní aago 2 òru. Wọ́n tún ní àfúrásì yìí gé ọrùn ìyá àgbà rẹ̀ tí ó sì sá lọ pẹ̀lú owó tó tó 16,750 naira. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ náà Odiko Magdon fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tí ó sì ní ọwọ́ àwọn ti tẹ àfúrásì náà ní ọjọ́ Ẹtì Friday. Àwọn ẹbí ọkùnrin onímọ̀ ẹ̀rọ kan tí ó di ẹni tí kò lẹ́sẹ̀ látàrí ìbúgbàmù tó wáyé nílé iṣẹ́ rẹ̀ ti ń béèrè fún owó gbàmábìínú. Àwọn ẹbí onímọ̀ ẹ̀rọ Búsàrí Muideen tí ó wà níbi tí ìjàmbá ìbúgbàmù ọkọ̀ agbépo iléeṣẹ́ rẹ̀ Black Group Limited tí ó jẹ́ ti iléeṣẹ́ Iroyin ní ìpínlẹ̀ Ògùn ti bú ni ó ti ń bẹ̀bẹ̀ fún owó gbàmábìínú láti ọ̀dọ̀ àwọn aláṣẹ iléeṣẹ́ náà. Ọkùnrin náà ní nǹkan kò lọ déédéé fún ẹbí òun mọ́ látìgbà tí òun kò ti ní ẹsẹ̀ tí òun ti wà lórí kẹ̀kẹ́ látàrí ìbúgbàmù tó wáyé ní ọdún 2021. Ó tẹ̀síwájú pé àwọn iléeṣẹ́ yìí san owó ilé ìwòsàn òun tí wọ́n sì jẹ́jẹ́ láti máa san owó oṣù fún òun ṣùgbọ́n tí wọn kò yà sí òun mọ́. Ó ní àwọn aláṣẹ iléeṣẹ́ náà ni wọ́n ti dẹ́yẹ sí òun báyìí. Ó ní òun béèrè fún owó gbàmábìínú nígbà tí ohun gbogbo sú òun tí òun kò mọ nǹkan tí òun lè ṣe mọ́. Ìyàwó Muideen ní ọkọ òun kì í rí oorun sùn ní ọ̀pọ̀ ìgbà ní alẹ́ nítorí ìrora látàrí pé kò sí owó tí àwọn yóò fi ṣe ìtọ́jú rẹ̀ tó bí ó ṣe yẹ. Kò ní kí báyìí lọ lórí ìròyìn Kayegbo fún tètè ní orúkọ mi lẹ́ẹ̀kan sí òun Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ káfíńrè pàdé o. Kayegbo ni